Gbogbo ẹ̀yin tẹ́ bá ń lo ìràwọ̀ afẹ́fẹ́ yálà Aquarius àbí Gemini tàbí Libra, ṣé ẹ rí ìràwọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ ò ní dààmú mọ́ tẹ́ bá follow instruction tí mo fẹ́ fún yín. Ẹ lọ́ọ́ mójútó nǹkan mẹ́ta. Àkọ́kọ́ ni àdúà àti ìmọ̀ fíntùràrí. Ìyẹn jẹ́ àkọ́kọ́. Tí ẹ bá ń ṣe àdúà dáadáa, tí ẹ dẹ̀ ń fíntùràrí, àdúà yín tètè máa gbà. Ẹlẹ́ẹ̀kejì, gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ ṣe pátá, ẹ jẹ́ kó máa mọ́, kí aṣọ yín máa mọ́. Ẹni tó bá ń lo ìràwọ̀ yìí kò gbọdọ̀ máa lo aṣọ kan lẹ́ẹ̀mejì. Neatness ó máa ń jẹ́ kí ìràwọ̀ yìí kó rí ògo lò. Ẹlẹ́ẹ̀kejì nìyẹn. Ẹlẹ́ẹ̀kẹta, ẹ wá pa abẹ́ yín mọ́. Gbogbo ẹni tó bá ń lo ìràwọ̀ yìí tó bá jẹ́ ẹni tí máa nínú nǹkan tó máa ń kó ìdọ̀tí ní àwọn ìdọ̀tí ní àwọn ìràwọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí wà. Ìyẹn Gemini, Aquarius àti Libra. Tí nínú ìràwọ̀ tó máa ń kó ìkókúkó, nínú ìràwọ̀ tí àṣàsí sì tó máa ń tètè ràn dáadáa ní àwọn ìràwọ̀ yìí wà. Tí ẹ bá jẹ́ aládùúà, Ọlọ́run á máa ti aburú dànù. Tí ìràwọ̀ yìí bá jẹ́ aládùúà, Ọlọ́run á máa ti ìbànújẹ́ dànù. Tí ìràwọ̀ yìí bá jẹ́ aládùúà, nínú àwọn nǹkan tó rọ̀ mọ́ àìsàn wọn, ibẹ̀ ni àwọn ẹ̀dọ̀ dídùn, kidney problem, gbogbo àwọn àìsàn inú. Libra ló sábà máa ń ṣe. Ọlọ́run má fi kankan, má fi ṣe gbogbo àwọn tó ń lò ó. Wọlá àlùbáríkà ní Muhammad sallallahu alaihi wasallam. Ẹ lọ́ọ́ mójútó àdúà dáadáa. Sàárà ṣíṣe, ẹni tó yẹ kó máa ṣe sàárà jù láyé àwọn tó bá ń lo ìràwọ̀ afẹ́fẹ́ ni. Nítorí pé àwọn ni àṣàsí tètè máa ń ràn dáadáa. Àwọn dẹ̀ ní gbogbo àwọn nǹkan pé báyá wọ́n fẹ́ nǹkan kan sínú afẹ́fẹ́, wọ́n ṣe gbá, wọ́n ṣàwọ̀ àwọn náà ni. Bí kéèyàn máa travel, àwọn náà sábà máa ń travel jù.